so lálẹ́ ọjọ́ náà wọ́n ṣàríkù mi lálẹ́ ọjọ́ náà ó tún yá mo tún padà wá sí Ìbàdàn wọ́n máa pè mí pé kí n wá sóko gbogbo ìgbà tí má ṣàti lọ sóko yẹn báyìí ni wọ́n máa ń rí èpè. Gbogbo ìgbà náà máa ń rí èpè. Tí má ti pè mí pé kí n wá sóko. Ọmọ ọdún mélòó ni ẹ? 14 years ní ẹ báyìí. Yes. Ìgbà wo ni wọ́n ti bẹ̀rẹ̀ tí ṣerú nǹkan báyìí pẹ̀lú ẹ̀? Àtọ́dún tó lọ. That means when you are 13. Yes. Báwo ló ṣe jẹ́ sí wọn tí mọ́mí ẹ fi ní kó lọ ọ̀dọ̀ wọn? Mọ́mí ẹ ńkọ́? Ọmọ tó wà? Wow. Báwo ni wọ́n ṣe jẹ́ sí wọn? Ẹ̀gbọ́n ẹ̀ ló jẹ́? How old are you? 21. Kí ló sọ? Kí lẹ sọ? Fìlà mi. Ẹ̀gbọ́n ẹ̀ máa bọ̀ báyìí. Súnmọ́ kìíní rẹ̀ dáadáa. Mọ́mí yín ńkọ́? Ẹ mọ ibi tán wà? Dáàdì yín ńkọ́? Wọ́n ti kú? Àwọn ọmọ tó kù ńkọ́? Àwọn tí mo ti jọ lọ tọ́wọ́. Ó ti gbà wọlé tí mọ́mí yín last? September. This year? Ẹ máa ń rí wọn tẹ́lẹ̀? Bẹ́ẹ̀ni, ẹ̀kọ̀ọ̀kan náà ni. Ọmọ mélòó ni yín? 3 ni, ọmọ tí wọ́n bí fún dáàdì ẹyọkùn. Rárá o. Ọkọ ìyá rẹ̀ ní ni. Àwọn ni ìgbà tí dáàdì wa pẹ́ ń tọ̀nà rè má rí bàbá wọn ni ọkọ tán fẹ́ bàbá tó. Ìṣe mi gbé. Bàbá ọkọ mọ́mí yín ni. Bẹ́ẹ̀ sì. Ó tún ṣe wá lọ́dì ní báyìí Ọlọ́run. Ẹ tí ẹ̀rí kó tún lọ́dì ìgbín ni ó mọ̀ tí fẹ́ ṣe bákan. Kò rí bẹ́ẹ̀ mọ́. Ẹ súnmọ́ máìkì jàre. Kò rí bẹ́ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Báwo lẹ ṣe bá wọn ọmọ ìtàn? Ìyá ẹni tó bímọ fún mi tí mo ṣàlàyé fún yín, òun ló bí ọkùnrin yẹn tó padà lọ fẹ́ ìyá wọn. Ìyá. Ìṣe mi ló bí fún. Okay. Ìyàwó yín ni ẹni yẹn. Ìyàwó mi. Ṣùgbọ́n ọmọ yẹn ó bímọ ọkọ ìyá wọn ẹlòmíì ló bí fún. Ṣùgbọ́n ìyàwó yín ni ẹni yẹn. Bẹ́ẹ̀ni. Ọmọ tí ẹni yẹn wá bí fẹ́lòmíì ló wá fẹ́ ìyá tiwọn. Okay. Ẹni tó dé ẹ̀fẹ́ yẹn ọmọ kan ṣoṣo ló bí tó ṣẹ̀ṣẹ̀ bí báyìí tí ọmọ yẹn lọ bí 3 years. Tí ìyá wọn bí fún ọmọ ìyàwó yín. Ọ̀nà tí a ń bí wọ̀nyí fún. Ọ̀tọ̀ làwọn tí ìyá àti bàbá tí wọ́n ti kú. Ṣùgbọ́n àbúrò wọn ni ọmọ ìyàwó yín. Àwọn ẹ̀gbọ́n ọmọ ìyàwó yín nì. Àwọn ẹ̀gbọ́n ọmọ ìyàwó yín lélẹ̀. Ọmọ ìyàwó yín. Àwọn ẹ̀gbọ́n wọn ni. Òun kọ́ ló bí wọn sẹ́ẹ̀. Ìyàwó yín. Òun ló bí ọkọ tó fẹ́ ìyá àwọn ọmọ yìí. Bẹ́ẹ̀ni. Ọmọ ìyàwó yín ẹ̀gbọ́n àbúrò àwọn eléyìí ló láti jẹ́. Bẹ́ẹ̀ni. Ọlọ́run gbọ́ gbogbo tí mo ń sọ yìí. Tó o bá ṣe àjọṣe kò sí tó kàn mí kì í sóhun nìkan ń gbé lọ́dọ̀ mi kò tiẹ̀ sí nǹkan tí ì ṣe bẹ́ẹ̀. Àwọn tó wá sóko wọn ibi tí mo wà nínú oko almost be 3 months ní ilé tí jáde sí Ìbàdàn. Àwọn tó wá wà ó ní àwọn Benue tí mo gbà ojú obìnrin 3 mo gba àwọn ọkùnrin bíi 5 tí wọ́n bá mi ṣiṣẹ́ kókó mi. Tí n bá bá ẹnìkan nínú wọn sùn kí n bá ṣe rere láyé tàbí tí n bá ṣe kó bàjẹ́ mo máa tí mo ṣe dáàdì tí ọba ṣe àjọsọ èmi ń wà má ṣé mi ò níyàwó ni àjọsọ ọ̀rọ̀ mi ò fi tipátipá nígbà tí mo pe ìyàwó mi ìjà ló ṣẹlẹ̀
lọ̀rọ̀ yìí fi rí báyìí mo pè kó wá gba oúnjẹ kí nìdí tí n bá ṣèǹdowó nígbà tí n bá padà pe ìyàwó mi ó ní òṣòwò wọn kí ló ṣẹlẹ̀ oníṣẹ́ mo mọ̀ pé oúnjẹ wọn ọ̀dà oúnjẹ tí mo rà á lẹ̀ fún àwọn ọmọọṣẹ́ mi kí ọmọ ìwà gbé oúnjẹ ọba jẹ́jọ́ Friday last Friday tó kọjá lọ́hùn ó dẹ̀ wá gbé oúnjẹ mo gbé ráìsì ẹ̀wà gàrí mo gbé fún un so mọ́mi wá pè mí pé sọ́mọ yóò sọ fún mi pé wọ́n ń ṣe test lọ́wọ́ mo ní kò sọ o mo tọ́ bá ti jọ Monday wọ́n máa ṣe padà nígbà tí à ń dé tọmọ yẹn padà dé sí Ìbàdàn tó lọ school àtọmọ tá à ń jọ wà nílé wọ́n ní ìjà ṣẹlẹ̀ mọ́mi ní sàlẹ̀ fún mi o wọ́n ní ìjà ṣẹlẹ̀ wọ́n ní ọmọ ìwà ní tíṣà ń bú òun pé òun ṣe ìyá gidi ó ní òun wá pé tíṣà kí ló tẹ́ fi ń bó òun ó ní òun ò bú o ó níbi tó ń bá ọmọ yìí sọ̀rọ̀